ó tó sọ́bì kan ní sọ́tù Bákọ́rà ayà 44 tó máa sọ wípé atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun. Ọlọ́run tó sọ fún wa nígbà tí ń bá wọn Bani Israila sọ̀rọ̀ ó ní pé atamuruna an-nasa bil-birri tí ó wà bójú mu kápẹ́ ma fi dáadáa kọ́ àwọn èèyàn pé ẹ̀yin èèyàn dáadáa ni ẹ máa ṣe atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun. ẹ mọ́jọ́ máa jẹ́ pé tẹ́ máa ṣe ẹ máa pàwọn èèyàn láṣẹ pé ẹ máa ṣe dáadáa ẹ máa fi dáadáa kọ́wọ̀ èèyàn pé ẹ máa kírun lásìkò wọ́n tó ń pé ọ máa kírun lásìkò wọ́n ò sí lùwọ̀ gan máa dì lọ kírun lásìkò atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun. ẹ máa fi dáadáa ẹ máa pẹ́ máa wí fáwọn èèyàn lásán kí ẹ̀kọ́ jẹ́ pé ẹ máa wí lásán fáwọn èèyàn ẹ ní wòrà yíwò ní tẹ́ kù sí ẹ ní lọ báwọn tí ó sòótọ́ fún yín àti ọmọ gàyín tí ọmọ pẹ̀yìn náà lòkè ẹ̀yin náà láàrin ẹ̀yin náà ní kíní kan atamuruna an-nasa bil-birri ẹjẹ́ ajẹ́ tó yẹ pé bá a bá ti wí fáwọn èèyàn pé ó máa ṣe káwọn náà máa wẹ́n tí ó sọ fáwọn náà ibi tá a kù sí àlébù ní fàáfàá ó jẹ́ pẹ́ni rẹ̀ ó dùn bí àti máa sòótọ́ yóò máa sọ̀rọ̀ fáwọn èèyàn yóò bá sọ tí ẹ̀ fún wà lọ́wọ́ àdé atamuruna an-nasa bil-birri ẹ máa fi dáadáa káwọn èèyàn bí tansawna anfusakum ibi táyẹ̀ gá kù sí ẹ̀ ní fẹ́ káwọn èèyàn mẹ́nu bá tẹ́lẹ̀ kí bá mẹ́nu bá bí tẹ́ẹ̀ kù sí wàhálà dé ilé yìí sí wà rẹ̀ àwọn àfáà tàfẹ́ jọnú ẹ̀sìn àwọn sàhábà radiyallahu alayhim wọ́n máa lọ bá ara wọn tí àfáà ní wọ́n máa lọ bá ara wọn tí wọ́n yí pé ta'ala bina nu'min sa'a máa bọ̀ ìwọ̀n ìyá rí máa bọ̀ kájọ jókòó pọ̀ lára fún wákàtí kan lára fún àsìkò díẹ̀ kájọ lékún ní ìpáyọ̀ Ọlọ́run wọ́n sàábà náà wọ́n mọ̀ rántí ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wọ́n mọ̀ pẹ̀rẹ̀ wọn sí dáadáa wọ́n mọ̀ síra wọn lọ́wọ́ kò bí aburú ìwọ̀n tó dáa náà sáà sí bẹ́ẹ̀ bí àkọlù tó wà sí ara wa náà sọ́tán tí a ti gbọ́ pé wà sí nìkan tí ọ̀bá ti bá ti ẹ̀mú ọ̀pá ti nù tí ọ̀bá ti bá tí ọjọ́ ṣe pọ̀ kí pé ń sọ kọ̀sọ̀rọ̀ burú o àmọ́ àsáàjẹmọ́ alámọ́ríkanu sáàkìríkanu kánú ilé sọ tọ́ọ̀rọ̀ nítọ́kà tí a ní kágbọ́ òtọ́ọ̀rọ̀ bí wọ́n ti lọ wá kì bá àṣẹ́ntà àgbá tí ẹ̀ lásò òtọ́ọ̀rọ̀ fún agbọ́dọ̀ gbólò kì bá àbáwá wí wá sí ní ṣe fún àwọn kásìmọ̀ pé idha ahabba Allahu 'abdan ja'ala lahu wa'idan min nafsihi tó bá ṣàánú ẹ̀dá tó bá ṣàánú ẹrú ẹ̀ yóò yẹn wà sítì ọfẹ́ sí àbájẹ́ kan ẹnìká mẹ́nu pápálàwọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ sí ọ ní o tọ́lọ̀ ọ̀bá nífẹ̀ẹ́ sí ọ òdínẹ̀ tí ó sọ ọjọ́ rẹ̀ o ojúta rẹ̀ o wọ́n ń pè sí dáadáa akẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ sí òsé ẹnìkan bí tó tí wọ́n lérò wọ́n sì bájáde ń mẹ́fọ́ pé kí o sì kẹ́ ìyá lọ sí dáadáa náà ní o wọ́n mọ̀ yá mi wọ́n tọ́ bá jẹ́ pẹ́ ni Ọlọ́run ní ọ́ tó jẹ́ mùsùlùmí wọ́n náà yẹ kọ́ mọ̀ lọ báwọn èèyàn ọlọ́mọ báwọn tó jẹ́ ẹni Ọlọ́run ìpẹ̀dẹ́fọ̀ ìjọ mọ́ lọ gbọ́wà sí wọn tí wọ́n mọ̀ sọ bí tí wọ́n náà kú sí fún ọ ilé ìlú òfin wúlò àmọ́kọ́ ipò ọkọ̀ mọ́ sọ fáwọn èèyàn lásán tí wọ́n náà níbi kẹta òníwà sí kẹta òǹgbọ́ pé èyí lè mọ́ katíà tí wọ́n mọ́ katíà tó mọ̀ sí wà sí wàlá tí tí sọ tí ò ní wọ́kan rẹ̀ tí ó tó burú jù ní bàjẹ́ tí wọ́n fà á ó lè wí lásán ni kò ní ẹ̀mí kọ́ gbà kí wọ́n sọ ti ẹ̀ fún wà pé kò ní gbọ́ tẹ́ǹkà ti ní kó àrùn bẹ́bí kó wọ́n oníwàhálà kó wọ́n gbọ́ òtọ́ ọ̀rọ̀ àmọ́ òun máa sọ kú tí a mọ̀ pé wàhálà kan bẹ tó lágbára tó kọjá máa lọ gbọ́ wà sí
wáyé tí ó mọ̀ kàkwà ní fọ́ tí ó mọ̀ túnmẹ̀ fọ́ wáyé tí ó mọ̀ sọ òdodo ọ̀rọ̀ fọ́ tí ó mọ̀ fi yí padà ilé ìlànfààní fọ́ tí ó bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ fún ọ̀rẹ́ lábẹ́rẹ́ alàfẹ́ òfin dé àmọ́kọ́ yípo ọlọ́mọ fún òyàn dókítà tọ́kà mọ́tọ́ bí ìràsán káàrù sí ìdí àwọn oníláàmú tọ́kà rẹ̀ gẹ́ bàjẹ́ ilé yóò sàǹfààní o yóò kẹ̀ di péjú àlìkìyàmọ̀ àwọn tí wọ́n ń ṣe wáàsí fún àwọn sàǹfààní bí wáàsí tó ṣe fún láyé wọ́n máa sọ pé ṣéhù ẹ tó wọlé ti yí ni ẹbẹ́ ilẹ̀ sí wáàsí fún aláyé ó ti máa dúró ẹ̀rù pé ṣéhù ọmọ gbọ́wàásí kò ní gbọ́wàásí kan àmọ́ òun máa sọ ti ẹ̀ àwọn táà ń ṣe wáàsí ẹjá kí ìsànà níbi táà ń sọ yìí o ká tó ara wa ṣe ká dá níbi táà ń sọ fáwọn èèyàn ẹjá dá níbi táà ń sọ fáwọn èèyàn wọ́n jẹ́ pé ta bá ń sọ fún àwọn náà mọ̀ tó mọ̀ yíra àmọ̀ ìwòra wọn bẹ̀ pé sáà gúùdù bí nǹkan yìí sáà náà ti ń ṣe bí níta ni wọ́n mọ̀ ṣe sáà náà mọ̀ ṣe tá bá di pé níta ń sọ ṣàǹfààní fún wa kò ṣàǹfààní lára wa ìwòsàn rẹ̀ ń bẹ̀ kálọ̀ mọ́ gbọ́ wà sí àwọn àfáà tí ẹ jẹ́ ní ọlọ́run tí wà sí ọmọ wàhálà kámọ̀ lọ wà sí wọn àti kámọ̀ kíṣẹ́ lẹ́pẹ́ ilé àti wà sí fún wa ilé ìlọ́sàǹfààní o lọ́wọ́ kó sànú ẹ̀kọ̀kan wa o ó tó wá jẹ́ tó wá dáa jù kó jẹ́ pé wọ́n tó já àfáà jẹ́ kí lè rí ó dáyàtọ̀ níbi ẹ̀kọ́ ẹ̀sìn níbi dáadáa kọ́mọ̀ jẹ́ pé bàtọ́ bá ń pariwo wá sí ń ta àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ máa ṣe nǹkan míì ilé tó burú ó sì ń ṣẹlẹ̀ pọ̀ ẹ̀rà àfá ẹni ọlọ́run wọ́n wà jẹ́ bàrá àwọn ọmọ rẹ̀ kọ́ wọ́n burú jù ṣètọ́nù lọ ẹ̀rà àwọn obìnrin ẹgbọ́rọ̀ pé mùsùlùmí gan ti ẹ̀ní níbi wọ́n ti mọ̀ múra tó á bújú kápẹ́ wọ́n tí ó ń tàtùpà fáwọn èèyàn tó ń pẹ́yìn èèyàn ìmọ̀lẹ́ ọlọ́run ni ẹmọ́ fi tanná ẹmọ́ fi mẹ́lẹ̀ ọlọ́run tẹ̀mọ́lẹ̀ kájẹ́ pé ẹ̀dẹ́ ti ẹgbọ́n wà dáa àwọn ọmọ ẹ̀rẹ́gẹ́ tó rà ọ̀rọ̀ ìṣẹ̀ òyẹ́ sí ilé yóò bójú mú ẹjá tọ́ra wá sí ń bẹ̀ o tó bá ìpọ́ apá rẹ̀ ọ̀káyàwó rẹ̀ dìẹ̀ báwọn tí ó jẹ́ ẹlẹgbẹ́ wọn tí ó mọ̀ kọ́ńkéwú tápàdà ọ̀bà káwọn ọmọ rẹ̀ lọ kó sí ní àfáà mí tó jẹ́ ní ọlọ́run tí ó bọ̀ fẹ̀sí ọlọ́run kọ́ wọn dáadáa tẹ́ àfáà bá mọ̀ tó wúlò ń ta káwọn ọ̀sàǹfààní lára rẹ̀ kú òfo ìwà àfáà káwọn ọ̀rẹ́ ọ̀sàǹfààní lára rẹ̀ bí tó ké tọkẹ̀ ń pariwo dànù ń ta lásán kí n tó ké tọ̀ wí fáwọn èèyàn wọ́n mú lò tí ọmọ rẹ̀ ń kọ́ séfèrè ìyàwó rẹ̀ ń kọ́ séfèrè wọ́n ò rí kankan mú orí òdó ní ẹwà kárùkú tọ́ra rẹ̀ sí ọkọ̀ sànúwà o اللهم صل الإسلام والمسلمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين